Ọjọ́bọ̀ lónìí ire gbogbo ni ó pọ̀ sọ́dẹ̀ nìkan ọ̀kan wa àṣẹ ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ 24 nínú oṣù kẹjọ ọdún 2023 fún mi Adénúgà ní oníròyìn síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sí omi mu ná à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá ti orílẹ̀-èdè wa Nàìjíríà eyín amòfin Godswin Akpabio òun ló ti sọ̀rọ̀ kan wípé ó yẹ kí àwọn ọkùnrin tí wọ́n ń bẹ ní ipò agbára ètò ìṣèjọba àti nínú òṣèlú tí wọ́n di ipò ńlá mú o kí wọ́n yẹ̀bà fún àwọn obìnrin káwọn náà lè rí ọwọ́ mú nínú ipò ìjọba àti ipò òṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí wípé àwọn obìnrin àwọn gan ni iyọ̀ ayé o. Akpabio tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ̀rọ̀ náà lánàá ti ṣe ọjọ́rú níbi ìpàdé ńlá kan èyí tó wáyé o ní gbọ̀ngàn ńlá kan nílùú Àbújá níbi ìpàdé ọ̀hún tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn obìnrin àti ọwọ́ obìnrin nínú ètò ìṣèjọba eléyìí tí àwọn amòfin nínú ẹgbẹ́ àwọn obìnrin lórílẹ̀‐èdè yìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ níbẹ̀ ni Akpabio èyí tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀‐èdè yìí ló ti sọ ọ̀rọ̀ náà wípé òun sì ní àfojúsùn àti ìrètí nínú ètò ìbò pé kí àwọn obìnrin kí wọ́n jẹ́ olúborí sí àwọn ipò tó làmìlàkà sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè yìí lójúnà láti lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọkùnrin kí wọ́n tún lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo lẹ́yìn gbogbo ọkùnrin eléyìí tó bá ṣe àṣeyọrí o obìnrin rere ní bẹ lẹ́yìn rẹ̀ olótùwá fojú hàn báyìí wípé àwọn obìnrin rere ọ̀hún wọ́n ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n bóyá èrò ló ń bà wọ́n láti kópa nínú ètò ìṣèjọba ó ní àyè ti ṣí sílẹ̀ fún gbogbo àwọn obìnrin onínúure àwọn iyọ̀ ayé adùn ayé o láti kópa nínú ètò ìṣèjọba orílẹ̀‐èdè Nàìjíríà kódà ó tẹ̀síwájú náà rọlẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè àgbáyé o láti rí àwọn obìnrin tí wọ́n ti ń di ipò ààrẹ mú ó ní báwo ni ọ̀bọ ṣe rí tí náà kí ò ṣe olóhùn retí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó dáa tí wọ́n tó gbangba sùn lọ yẹ síwájú sí o láti máa jẹ́ olúborí sí ipò tó làmìlàkà nínú ipò òṣèlú àti ti ìjọba ní orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Akpabio bó ṣe sọ ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá. Ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers tó tún jẹ́ alákòóso tuntun lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Àbújá Iyezo Wike ìmà ló ti sọ ó ní pẹ̀lú bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti rí lọ́wọ́ báyìí pàápàá jù ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń dá wàhálà òun lásìkò sílẹ̀ nílùú Àbújá ó ní kò ṣẹ̀yìn àwọn ènìyàn tí wọ́n ń ta ọjà lójú pópó pàápàá jù àwọn tí wọ́n ń ta àgbàdo lẹ́bàá ọ̀nà gbogbo nílùú Àbújá o. Iyezo Wike tó sọ ọ̀rọ̀ náà lásìkò èyí tí wọ́n ṣe àbẹ̀wò pẹ̀lú ìpàdé ńlá kan eléyìí tó ṣe pẹ̀lú àwọn tí wọ́n ṣe ìdarí àti ìṣàkóso olúlu orílẹ̀-èdè wa Àbújá pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó mú ìdàgbàsókè bá olúlu orílẹ̀-èdè wa Àbújá láàrin ìpàdé náà ni Iyezo Wike ti sọ ọ̀rọ̀ ọ̀hún ó ní báyìí o ìlú tí ò sófin òun ni ò sí ẹ̀ṣẹ̀ o ó ní òfin ti wà eléyìí tí wọ́n fi de àwọn tí wọ́n ń ta àgbàdo lẹ́bàá ọ̀nà gbogbo nílùú Àbújá o nípa ìdí èyí kéètò ààbò kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí nílùú Àbújá àti wípé o ìlànà eléyìí tí wọ́n fi gbé Àbújá kalẹ̀ yóò padà síbẹ̀ gẹ́gẹ́ bí ìta àtijọ́ ó ní kò sẹ́ni tí ó mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí
ìlú Àbújá ó dàbí ìlú òyìnbó kékeré ni ó ní ṣùgbọ́n báyìí ó ti fẹ́ máa di tajá tẹnu lọ. Ó ní lásìkò tóun bẹ̀ gẹ́gẹ́ bí alákòóso yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lòun ò ní gbà láyè, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan sì rèé lòun ó gbà láyè ó ní ohun gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú kí wọ́n mú ìdọ̀tí tàbí kéètò ààbò kó mẹ́hẹ̀ ó lóun ò ní gbà láyè nílùú Àbújá ó wá ké sí gbogbo àwọn tó ń bẹ lábẹ́ ìṣàkóso rẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ báyìí kí wọ́n lè jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ sí i. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé nínú ọ̀rọ̀ ìpolongo ìbò èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó mẹ́nubà ní ìgbà náà lọ́hùn-ún ó ní lára àwọn ohun tó orílẹ̀-èdè yìí tí wọ́n yóò máa jẹ níbẹ̀ náà láti rí àgbàdo, láti rí kàsáfà èyí tá a mọ̀ sí ẹ̀gẹ́, níbẹ̀ náà láti rí àwọn ohun ọ̀gbìn gbogbo. Ṣùgbọ́n Wike oníkòrí bí Bọ́lá Tinubu bó ti sọ nípàdé èyí ìlú Àbújá ó ń láti mọ rìkìtì bójú òpópónà èyí tó lọ sí ilẹ̀ mímọ́ Mẹ́kà ni. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó lánàá ni wọ́n kéde wípé nínú orúkọ àwọn alámòjútó èyí tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú èyí tó fi ṣọwọ́ sí wọn èyí tó orúkọ ọ̀hún tó mọ́kàndínlógójì 39 wọ́n ní àwọn 22 ni wọ́n wẹ̀ tí wọ́n yán kànkàn tí wọ́n tó gbangba sùlọ̀yẹ tí wọ́n dá gájíá nínú ìwádìí eléyìí tí wọ́n ṣe fún àwọn ènìyàn ọ̀hún tí wọ́n fi orúkọ wọn ṣọwọ́ sí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Wọ́n ní 17 nínú wọn ni wọ́n jákulẹ̀ ni wọn kójú òṣùwọ̀n tó látàrí àwọn ìwé ẹ̀rí tó ń tẹ àwọn ọ̀rọ̀ tí wọ́n fi wá wọn lẹ́nu èyí tó jẹ́ wípé wọn ò tiẹ̀ ṣe dáadáa rárá nínú ìwádìí ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbaṣà èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá níbi ìpàdé eléyìí tí àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe ló ti sọ di mímọ̀. Ó ní orúkọ àwọn ènìyàn ọ̀hún èyí tó wẹ̀ tó yán kànkàn àti àwọn eléyìí tó kójú òṣùwọ̀n tó pẹ̀lú gbogbo èsì àbọ̀ lórí ìwádìí tí wọ́n ṣe fún àwọn ènìyàn ọ̀hún tí wọ́n fi orúkọ wọn tí wọ́n fi ṣọwọ́ sí wọn òun ni ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ eléyìí tó ń ṣe ìwádìí fún àwọn ènìyàn ọ̀hún eyín tó jẹ́ ọ̀kan nínú àwọn tó di ipò mú nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó eyín Honorable Fatai Bojidi èyí tó léwájú àwọn ìgbìmọ̀ náà ló padà fún òun ní èsì àbọ̀ tó sì jẹ́ pé pẹ̀lú nǹkan tí àwọn náà ṣe ó fi hàn wípé àwọn 22 péré àwọn ni wọ́n wẹ̀ ni wọ́n yán kànkàn tí wọ́n tó gbangba sùlọ̀yẹ nínú orúkọ àwọn alámòjútó 39 eléyìí tí gómìnà Babájídé Sanwó-Olú tó fi ránṣẹ́ sí wọn. Ó ní nípa ìdí èyí a jẹ́ wípé ìdúró sí ìbẹ̀rẹ̀ sí kí gómìnà kó sì kéde àwọn 22 ọ̀hún 22 èyí tí wọ́n tó gbangba sùlọ̀yẹ kán sì kéde wọn náà kó tó di pé wọ́n tẹ̀síwájú nínú orúkọ àwọn mìíràn eléyìí tí wọ́n yóò fi ṣọwọ́ sí wọn. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sílùú Àbújá ni wọ́n ti mú ẹjọ́ méjì kan eléyìí tí wọ́n pè lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi tako àjọ DSS àti ẹ̀ka iléeṣẹ́ ọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó rí sí ètò ìdájọ́ ni wọ́n ti da ẹjọ́ ọ̀hún nù bí omi ìfọwọ́ èyí tí wọ́n fi fọwọ́ fún ọmọdé léje ẹjọ́ ọ̀hún eléyìí tó jẹ́ ẹjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ọ̀hún látọwọ́ àwọn ẹbí Godwin Emefiele èyí tí wọ́n ní pẹ̀lú bí Godwin Emefiele tó jẹ́ ọ̀gá ilé ìfowópamọ́ tẹ́lẹ̀ rí nílé ìfowópamọ́ àgbà ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí èyí tó ń bẹ ní àhámọ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wípé bó ti wà níbẹ̀ yìí ó lòdì sí òfin nípa ìdí èyí kí wọ́n fi Godwin Emefiele sílẹ̀ kó máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Àwọn ẹjọ́ méjèèjì náà èyí tí àwọn ẹbí rẹ̀ bí àwọn àbúrò rẹ̀ méjì ti ṣe ọkùnrin èyí tí wọ́n kọ láti fi tako àjọ ọ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti ẹ̀ka iléeṣẹ́ ọba orílẹ̀-èdè yìí nílé ẹjọ́ gíga òun ni wọ́n ti dànù bí omi ìfọwọ́ àwọn ẹbí Godwin Emefiele méjèèjì náà ni George Emefiele àti Ọ̀kántà Emefiele. Ní báyìí ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ti sọ wípé
ẹjọ́ méjèèjì náà àwọn ti dànù bomi ìfọwọ́ o kí Gbo Imefiele kó ṣì wà ní ilé ẹjọ́ náà o ọ̀rọ̀ rẹ̀ ó sì ń tẹ̀síwájú nílé ẹjọ́ ṣùgbọ́n o kí wọ́n fi pamọ́ sí àhámọ́ àwọn àjọ DSS títí di ìgbà tí ìjọba àpapọ̀ àti ilé ẹjọ́ gíga ilẹ̀ yìí tó fi mẹ́ẹ̀ka iléeṣẹ́ ọba ètò orí sí ètò ìdájọ́ nílé orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọn yóò fi parí ìwádìí wọn lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kan Gbo Imefiele tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà nílé ìfowópamọ́ CBN orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé àti sinimá àgbéléwò lédè Yorùbá pọ́nbélé tí sọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Fẹ́mi Adébáyọ̀ ọkùnrin takuntakun jagunjagun gbọngbọngudu ohun mà ló ti kóró ojú o sí ìgbésẹ̀ kan èyí tí arákùnrin kan tó wò nípa títa sinimá rẹ̀ èyí tí wọ́n fi sórí ayélujára sinimá tuntun ọ̀hún èyí tó mì gbóró títì jagunjagun o èyí tí wọ́n ní àwọn tí wọ́n ń ta ayédèrú sinimá àgbéléwò ni wọ́n ti ń tà báyìí tó sì jẹ́ wípé wọ́n rí arákùnrin ọ̀hún mú o Fẹ́mi Adébáyọ̀ èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún sórí ìkànnì Instagram rẹ̀ sọ di mímọ̀ wípé pẹ̀lú bó ti jẹ́ wípé òun ta ọ̀pọ̀lọpọ̀ dúkìá òun láti fi gbé sinimá jagunjagun jáde o ó ní àwọn oníṣẹ́ ibi ajíjẹun eléyìí tó ń àwọn ajínẹsẹ̀ tí ń ṣiṣẹ́ tí wọ́n sì ń jẹ ọrọ̀ ajígbọnrin ó ní wọ́n ń ta sinimá ọ̀hún lójú òpópónà léyìí tó sì jẹ́ wípé ó bà òun lọ́kàn jẹ́ èyí tá a mọ̀ sí pirated copy ó ní òun ni wọ́n tà lójú òpópónà ó ní òun sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ọwọ́ òfin ó ti arákùnrin ọ̀hún èyí tí wọ́n fi orúkọ rẹ̀ léde o èyí tó ń ta sinimá jagunjagun lójú òpópónà ó ní ní báyìí òun ti fà lé àwọn àjọ eléyìí tí wọ́n fi ọwọ́ òfin mú àwọn tí wọ́n ń ta ayédèrú sinimá ní orílẹ̀-èdè Nàìjíríà òun ti fa arákùnrin ọ̀hún lé wọn lọ́wọ́ láti ṣe ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ ó ní sinimá jagunjagun ọ̀hún kò tí ì sí nínú àwọn sinimá àgbéléwò lọ́wọ́ báyìí bí kò ṣe wí pé orí ayélujára ni sinimá jagunjagun ló ṣì wà gẹ́gẹ́ bí Fẹ́mi Adébáyọ̀ bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún tó sì fi léde lánàá. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ títí dojúmọ́ ọ̀la tí ẹ tún máa bá àtúnrò ìmí ìpàdé mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá ayọ̀ láòfin pàdé Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.